Mo ní ká ẹ padà wá rí mi. Ó ní tí mo fẹ́ ṣe. Ó ní ìgbésẹ̀ tí mo fẹ́ gbé lórí ọ̀rọ̀ yìí. Mo lọ mo bọ̀ mi ò bọ́ ọmọ jẹ́. Nígbà tí mo rìnrìn àjò ọ̀hún, mo lọ tẹ ìpín yín nínú ni. Mo rìn nínú lórí ọ̀rọ̀ ayé yín pé mo fẹ́ mo rí tẹ̀ gbé wá sílé ayé. Okùn ọlá. Mo bá ayọ̀ kú oríire. Lẹ́rìn tí mo rí igi owó igi ọrọ̀ yín ló fẹ̀yìntì ní kinní kan owó ni wọ́n ń pè ṣọmọ ń gbọ́ ṣíṣẹ́ rẹ kan báyìí owó ni orí ọlá ló gbé wáyé. Bàbá àwa méjìlá sáwọn ń kalẹ̀ tọrẹ mi nìkan lẹ̀ ń sọ èmi wá ń kọ́ Ìṣọ̀lá sórí rẹ ìdàkejì tọ̀rẹ́ rẹ ni. ayé ò dákun o wàá múnú mi dùn olómiyé ò dákun o wàá múnú mi dùn. ìwọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní èmi lẹ́wọ̀n ló sọ fún ẹ bẹ́ẹ̀ kò ní dáa fún ẹ jákúrò lórí aago fún mi. ọ̀rẹ́ mi ọkọ ẹ ló ń ṣépè fún tó tó lè. jọjọjọ má wọrí. mo like ẹ̀dọ̀ bẹ́yìn. so that fire your mama. Look straight into my eyes and tell me that. I need you no more. mú ọmọbìnrin yẹn lọ tì í mọ́nú túbú. olórí ẹ kàn mí ara àdúgbò mo máa rẹ́rán já o. òròmọdìẹ tó bá ti kú wá sẹ́yìn lẹ́yìn ìyá rẹ̀ kó sẹ́yìn lẹ́yìn ọ̀ràn yìí. ó tó níbi tẹ́ bá dé yẹn ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ ránù lẹ́ bá mi sọ. ó fa ayé ọ̀dọ̀ mi dà sáì dá ó fún ọmọ mi lọ́wọ́ ọmọ kan ṣoṣo. owó dé káwọn náà dé lórí ni. ẹṣẹ́ èèyàn báyìí ló jẹ́ ó fẹ́ mú kan nínú ọmọ méjì tó tún kù ó fẹ́ mú kan ó fẹ́ fi ṣògùn owó. padà tó bá ti yílẹ̀ wákà prostrate that mean to say má bínú àná because tó bá get yẹn ń bò tí a rẹ̀. kí n dọ̀bálẹ̀ bẹ́ẹ̀. yes kẹ́. eré ẹ̀ sí hàn. tí wọ́n bá ti dé wọ́n máa jíṣẹ́ yín fún wọn. ẹ sà mẹ́rin náà ló ṣẹ́. You just have to be patient. láì lọ hospital. ṣé ó tún máa gbé ọ̀rọ̀ hospital wọnú tó wà nílẹ̀ sọ fẹ́ pa condition fún condition wa ni èmi ọ̀rọ̀ àyà ń gbé patient lọ hospital. ṣé ẹni yẹn meet up standard ẹ. ìyàwó bàbá ẹni ìyá ẹni ni. ẹ̀gbọ́n mi ẹ má máa para yín lórí nǹkan tó kan. ìwọ pé má fi ronú síra mi léṣe sí Ọlọ́run ìwọ ni má fi ronú kíra yẹn ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn ò tó nǹkan wọ́n ní mi ò borí ọlà wáyé oní kò tó nǹkan. ohun tèmi ò fi fẹ́ràn kéèyàn máa tójú bọ léèrè o tó bá jẹ́ pé ẹ̀ tójú bọ lé ni etí yín ò ní gbọ̀gbọ̀kúgbọ̀. ọ̀rọ̀ tí bẹ́ẹ̀lẹ̀ kì í ṣe rọ̀gbọ̀kúgbọ̀ kó lóró ọ̀rọ̀ mi ẹ jẹ́ wá sọ tó múrò gbà mí. ẹ̀gbọ́n mi. mo ní ayé mi rè mo fẹ́ràn rẹ̀ nínú mo fẹ́ràn rẹ̀ dọ́kọ̀dọ́kọ̀ wá gbọ́ mi bí mo bá rí kan ṣe kan tí mo lówó lọ́wọ́ ń bò níyàwó mi ò ní lọ ìwọ gan tó jábúrò mi bórí bá ti dìrù sódà bẹ́ẹ̀ ni sódà bẹ́ẹ̀. baálé mi sẹ́ni tó bá jẹ́ nípa tèmi ò ní ọrùn iṣu màá ní àparò ń kú sí èkùrọ́ báyìí sì ní alábàákú ẹ̀. jẹ́rìí ọ̀rọ̀ tí mo sọ yí pé kò roko kò rodò kò sí nǹkan méjì tó máa ṣe láyé rẹ̀ ju kó jókòó síwájú tààrà kó jẹun lọ tó bá sì ti jẹun tó kó wọlé kó lọ sùn iṣẹ́ tó gbà mí. èmi ò mọ̀ tí ìgbọ́ gbọ̀ ń gbọ́ àbúrò mi
ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ tíyàwó rẹ̀ bá mi sọ. ṣé òun ló tún wá pè yìí ẹ wo ẹ má jẹ́ ọmọ iyọ̀ ẹlẹ́nu èmi ti lọ lé babaláwo wọ́n dẹ̀ ti jó yé mi wọ́n lórí ọlá orí ọlà ni mo gbé wáyé mi ò nílò àti ṣe wàhálà kankan tó fẹ́ máa forí ọlá kí n máa fi pọ̀rùn kiri ni. okùn ọlá sọ̀rọ̀ ní tẹnu rẹ̀ jáde ẹ dúró ná ká lọ lé babaláwo ó wá lọ lé oníṣègùn tán ní orí ọlà ló gbé wáyé ìyún wa ni wípé o ò ní fi ọwọ́ rẹ méjèèjì ṣiṣẹ́ owó náà. ẹ̀gbọ́n mi ẹ fara yín balẹ̀ o èmi ti lọ lé babaláwo wọ́n dẹ̀ ti ní owó òde wọ́n lórí owó ni mo gbé wálé ṣé ẹ fẹ́ kí n kókó wọ́n tó dé ni ẹ wo èmi bí mo ṣe wà yìí kí n jí kí n sùn kí n jẹun ni o wọ́n fẹjọ́ sùn yín wọ́n fẹjọ́ sùn yín wọ́n ló mẹjọ́ tí ń rò kiri o ẹjọ́ ló bá o ẹjọ́ mọ̀ rò. dákun o wá múnú mi dùn olómiyé o dákun o wá múnú mi dùn. ìwọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní èmi lẹ́wọ̀n ló sọ fún ẹ bẹ́ẹ̀ kò ní dáa fún ẹ jákúrò lórí aago fún mi. ọ̀rẹ́ mi ọkọ ẹ ló ń ṣépè fún tó tó lè. jọjọjọ má wọrí. mo like ẹ̀dọ̀ bẹ́yìn. Shut up, fire your mama. Look straight into my eyes and tell me that. I need you no more. Mú ọmọbìnrin yẹn lọ tì mọ́nú túbú. Olórí ẹ̀ kàmí ara àti kò mọ́ màá rẹ́rán jẹ́ o. òròmọdìẹ tó bá ti kú àsẹ̀yìn lẹ́yìn ìyá rẹ̀ kó sẹ̀yìn lẹ́yìn ọ̀ràn yìí. Ó tó níbi tẹ́ bá dé yẹn. Ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ ránù lẹ́ bá mi sọ. Ó fa ayé ọ̀dọ̀ mi dà sáì dá. Ó fún ọmọ mi lọ́wọ́ ọmọ kan ṣoṣo. Owó dé káàánú òde nínú ni. Ẹṣẹ́ èèyàn báyìí ló jẹ́. Ó fẹ́ mú kan nínú ọmọ méjì tó tún kù. Ọmọ méjì tó tún kù. Ó fẹ́ mú kan ó fẹ́ fi ṣògo owó. Padà! Tó bá ti yílẹ̀ wá ká prostrate that mean to say má bínú àná because tó bá get yẹn mo ti ara ẹ̀. Kí ni ìdọ̀bálẹ̀ bẹ́? Yes sir. Eré èsì hàn. Tí wọ́n bá ti dé, wọ́n máa jíṣẹ́ yín fún wọn. Ẹ sà, mẹ́rin náà ló ṣẹ́. You just have to be patient. Láì lọ hospital. Ó tún máa gbé ọ̀rọ̀ hospital wọnú tó wà nílẹ̀ yìí. Sọ fẹ́ pa condition fún condition wa ni. Èmi ọ̀rá àyà ń gbé patient lọ hospital. Ṣé ẹni yẹn meet up standard ẹ? Ìyàwó bàbá ẹni, ìyá ẹni ni. Awore ni mo mọ̀ yín sí tí kì í parọ́ ó wá yà mí lẹ́nu báyìí wípé gbogbo ohun tẹ́ ẹ bá wa sọ òfúùtù fẹ́ tẹ̀ ni níjọ́ kìíní àná tèmi àti kejì mi wá bá yín ní ohun tẹ́ ẹ sọ fún mi ni wípé mo ṣiṣẹ́ n ò ṣiṣẹ́ orí ọ̀la ni mo gbé wáyé ńlówó ṣáà ni èmi ò sọ bẹ́ẹ̀ mo gbọ́ bóyá ni o ntẹ́mi sọ́ngbà náà ni wípé orí ọlá ń lo gbé wá sáyé àmọ́ òun ni mo wá gbẹ́nu létọ́ jẹ́ ìṣòro ńgbà náà tára rẹ̀ ń gbọ̀n wà ìwà báyìí tó ní bàbá ẹ ti pé mo gbórí ọlá wà mọ́ ṣe sùúrù jẹ́ nsọ́ tí mo fẹ́ sọ jẹ́ nsọ́ síbẹ̀síbẹ̀ náà wọn ò ní bínú sí ọ bó lẹ ṣe wá rìn. Bàbá lákọ̀ọ́kọ́ ọwọ́ obìnrin ni kẹ̀tì bá ń dúpẹ́ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dáadáa torí lọ́jọ́ náà lọ́rùn. lọ báyìí sì ni alábàákú ẹwà baálé mi ẹja wọnú ẹ̀gàn lọ káre tẹ pámọ́ṣẹ́ oko. Aya mi ló gbàgbé lánàá rẹ̀ ó ní ká wọnú ẹ̀gàn lọ ká lọ tẹ pámọ́ṣẹ́ bàbá kọrí sẹ́gàn ẹ wò ó a lọ bí oríṣiríṣi èrè oko aya mi ìgbà tẹ́lẹ̀ kó jáde ńkọ́. baálé lábá ta lábá bẹ́ẹ̀ sì ní ohun tó ń pè ní ajé bàbá. Bàbá bí ìyàwó mi àtà àti ń sọ kò sí ní tí ì gbè tán mo bí ọ̀pẹ mo bí gbẹ̀lẹ̀ mo bí kòkó mo bí obì bàbá tó bá ṣe pé igi irú ṣe é gbè ni wọ́n gbé bó bá ṣe pé òkúta ṣe é gbè ni wọ́n gbé nígbà táwọn eréko ìwájú jáde akọ̀kamọ́ lábàkó kí ni lọ sọ́jà ló wọ́ bẹ̀rẹ̀ sí ní wọlé lọ́tún tí ń wọlé lọ́sì wọ́n wá wò pé
aya mi jágbéra ká lọ kí ọ̀rẹ́ mi o èmi náà mọ̀ pé yóò ti búrẹ́kẹ̀ lábàdọ́dọ̀ rẹ̀ mo wá mú ìyá ọ̀gbọ́n bàbá tán lówó ọ̀rẹ́ mi kí ló dé òun kò yà lẹ́nu bó ṣe rí mi ó wá ní báyìí òun ṣe rí mi wọ́n ní pé ìjà dọ́dọ̀ bàbá torí òun ló gbórí ọlá wáyé kí ló wá ṣẹlẹ̀. ó mọ̀ sí o bàbá pé kán rèé pé bí ti rí lẹ̀ wá rí yìí o ara àbálẹ̀ olórí àrùn lọ́jọ́ náà lọ́hùn ìbá ṣe pé ìwọ ọkùnrin ọ̀la tó gbọ́rọ̀ mi lágbọ̀ọ́yé tó jẹ́ ń sọ̀làjì ọ̀rọ̀ ní tí mo fẹ́ wí fún ọ lọ́jọ́ náà ni wípé orí ọlá tó gbé wá sáyé òun lọ ṣiṣẹ́ kùn bó o bá lè ṣiṣẹ́ kùn sọ́ọ̀rí báyé ọ̀rẹ́ rẹ̀ ìṣọ̀lá ṣe wá dáa tó yìí ìlọ́po lọ́nà 10 bẹ́ẹ̀ ni ìbá ṣe wá dáa fún wọ́jú òun lọ. àwòkọ́ gbọ́n lélẹ́yìí o ṣe ti kọ́ gbọ́n àwòkọ́ gbọ́n àwòkọ́ gbọ́n àwòkọ́ gbọ́n lélẹ́yìí o kẹ́fì kọ́ gbọ́n àwòkọ́ gbọ́n àwòkọ́ gbọ́n àwòkọ́ gbọ́n lélẹ́yìí o kẹ́fì kọ́ gbọ́n. dákun o wá múnú mi dùn olómiyé ò dákun o wá múnú mi dùn. ìwọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní èmi lẹ́wọ̀n ló sọ fún ẹ bẹ́ẹ̀ kò ní dáa fún ẹ jákúrò lórí aago fún mi. ọ̀rẹ́ mi ọkọ ẹ ló ń ṣépè fún tó tó lè. jọjọjọ má wọrí. ó lẹ́kẹ̀ẹ́ dọ̀ bẹ́yìn. Shut up, fire your mama! Look straight into my eyes and tell me that. I need you no more. Mú ọmọbìnrin yẹn lọ tì í mọ́nú túbú. Olórí ẹ̀ kàn mí lára àdúgbò mo máa rẹ́rán já o. òròmọdìẹ tó bá ti kú àsẹ̀yìn lẹ́yìn ìyá rẹ̀ kó sẹ̀yìn lẹ́yìn ọ̀ràn yìí. ó tó níbi tẹ́ bá dé yẹn ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ ránù lẹ́ bá mi sọ. ó fa ayé ọ̀dọ̀ mi dà sáìdá ó fún ọmọ mi lọ́wọ́ ọmọ kan ṣoṣo. owó dé káwọn náà dé nínú ni. ẹṣẹ́ èèyàn báyìí ló jẹ́ ó fẹ́ mú kan nínú ọmọ méjì tó tún kù ó fẹ́ mú kan ó fẹ́ fi ṣògùn owó. padà tó bá ti yílẹ̀ wá ká prostrate that mean to say má bínú àná because tó bá get yẹn mo ti àrẹ. kí n dọ̀bálẹ̀ bẹ́. yes sir. eré èsì hàn. tí wọ́n bá ti dé wọ́n máa jíṣẹ́ yín fún wọn. ẹ sà mẹ́rin náà lóṣẹ́. you just have to be patient. láì lọ hospital. ṣé ó tún máa gbé ọ̀rọ̀ hospital wọnú tó wà nílẹ̀ sọ fẹ́ pa condition fún condition wa ni èmi ọ̀rá àyà ń gbé patient lọ hospital. ṣé ẹni yẹn meet up standard ẹ. ìyàwó bàbá ẹni ìyá ẹni ni. One of them people still poor. Mr. Lee.